Mo kí yín ẹ káàsán ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ wo èmi olólùfẹ́ yín náà ní gbémi débẹ̀. Ẹ wo Ààrẹ Almoruf wọ́n sọ ọ̀rọ̀ jáde nípa àwọn tó ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ tó ń bú Ọ̀yọ́ àbí wọ́n bú Aláàfin Ọ̀yọ́ lóríṣiríṣi. Ẹ wo Ààrẹ Almoruf ẹ máa wo gẹ́ẹ̀kan tẹ́ ń wò ní ẹgbẹ́ mi ìmúrúkọ wọn. Ààrẹ Almoruf sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí gẹ́ẹ̀ yìí sọ sí ìlú Ọ̀yọ́ àti ọba Ọ̀yọ́ ìyẹn Aláàfin Ọ̀yọ́ tuntun. Ẹ wo àti nípa ọ̀rọ̀ brọ́dà wa Saidi Ire wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ náà. Ẹ wo wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa Ologundudu ìyẹn Ologundudu tó máa ń kéwì. Ẹ wo àwọn èrò tí Ààrẹ Almoruf sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n pọ̀ nínú fídíò yìí. Ààrẹ Almoruf bínú gan wọ́n náà fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Èkìtì pé because bàbá Èkìtì wà ń bẹ̀ àwọn ò fẹ́ bú ìlú Èkìtì because aláwọ̀ èèyàn náà wà ń bẹ̀ tán bú àwọn náà. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò tó fẹ́ play fún yín. Ẹ gbọ́ nǹkan tí Ààrẹ Almoruf ẹgbọ́n tí wọ́n sọ nínú fídíò yìí. ṣe rí ngbà míì tíyàn bá ń wo gbogbo àwọn ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ tíyàn ò bá dá wọn lóhùn á dàbẹ̀ pé yóò fẹ́ dá wọn lóhùn bọ̀ tí mo ti wo àwọn kan tí ò yẹ kíyàn máa dá lóhùn irú ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ kékeré obìnrin yẹn tó ń bú mi gbogbo ọ̀rọ̀ tó ń bá sọ kó fi mí díwọ̀n bàbá ẹ̀ torí mo mọ̀ pé bó ṣe wà yẹn kò lè ju second born mi lọ àbí third born mi gan kọjọ jẹ́gbẹ́ dẹ́ ìgbìyànjú TV wọ́n ló ń lérí ogun online sí mi nǹkan tágbára ẹ̀ bá ká ó ní kó dánwò o Ààrẹ Almoruf ń lé mi ń báyàn fògùn ṣeré o bọ́ tó bá lọ dán mi wò ó máa jẹ́ tán o wọ́n ní ṣé ọmọ Oǹdó ni ẹ́ ṣe rí nǹkan tí mi ṣe fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ Oǹdó àbí Èkìtì púpọ̀ èèyàn kan péré ni ò fẹ́ kí n máa sọ̀rọ̀ ńbẹ̀ ó dẹ̀ ní bàbá Èkìtì wàláì tí ò bá sí pé bàbá Èkìtì tó wà láàrin ìsìnẹ́rò yìí ni torí tí n bá sọ̀rọ̀ sóǹdó máa kó gbogbo ọmọ Oǹdó pọ̀ ni torí ó dàbí ẹni tó bá sọ̀rọ̀ sọ́yọ́ ń sìn ó kó gbogbo ọmọ Ọ̀yọ́ pọ̀ ni bọ̀ máa dákẹ́ bọ̀ nǹkan tí mo fẹ́ kó yé gbogbo yín ni pé kí ló dé tó yẹ pé most yín gbèjà ọba àlú yín kí ni ẹ ṣe ń yà mí lẹ́nu ẹ mú Aláàfin ẹ fi ń ta yín brother mi Saidi Ire mo gbọ́rọ̀ ẹ o mi ní bú ẹ o ò ṣẹ̀ṣẹ̀ máa bú mi ná ó ti yé mi ní bú ẹ lóòótọ́ ọ̀rọ̀ tó sọ da lórí nǹkan tí Yahya Gambari sọ bọ̀ Saidi Ire ìwọ gan ti bú Aláàfin darí ó máa bú Aláàfin tí kò máa ń ṣe kékeré ó máa bú àbáyé tí ó máa ń ṣe pé bóyá èèyàn ń fọ̀rọ̀ táyìn tó ti yé ó bú Aláàfin débi yí pé ọ̀rọ̀ tó ń sọ sí Aláàfin gan kò tí ì tó ìdajì ọ̀rọ̀ tí Yahya Gambari ń sọ so ń gbà míì tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ ronú nǹkan táwa gan ti dánwò ká tó máa sọ̀rọ̀ mo gbọ́ ọ̀rọ̀ yẹn mo ní Saidi Ire òun correct Yahya Gambari brọ́dà mi ò ní bú ẹ o gẹ́gẹ́ bí mo sọ bọ̀ brọ́dà mi sórí ká tó correct èèyàn tó bá yẹ pé o fẹ́ jà fún orílẹ̀-èdè ọmọ Yorùbá o ò ní fi igbá kan kó fi gbọ̀ kan o ò dẹ̀ ní bù kan mo fẹ́ kí Saidi gbọ́ kínní yìí o brọ́dà mi àjọ wà ní Yorùbá nation ní despite kò ti bú mi rí but ọ̀rọ̀ tó sọ brọ́dà mi ẹ jẹ́ a máa reframe ẹ jẹ́ ká máa wo ọjọ́ iwájú pé ọ̀rọ̀ tá a bá sọ yìí ṣé kò ní padà ṣẹlẹ̀ but remember pé wọ́n gangan ó wà lára ẹni tó sọ òkú sí Aláàfin kan tí kò ṣe kékeré Yahya Gambari wá sọ̀rọ̀ àwa la fa wàhálà àwa la fún ọmọ Gambari lọ́rọ̀ láti sọ tí ò bá sí Yahya Gambari tó yẹ pé òun àti àbílẹ̀ kẹta mi lẹ́gbẹ́ kírun yẹn náà máa lanu kó máa bú Ọọ̀ni èmi ò ever support anybody tó ń bú Ọọ̀ni but nǹkan tó ń bí mi inú ni pé kí ló dé táwọn ọmọ Ilé-Ifẹ̀ ń jáde tẹ̀yìn ń bú Aláàfin bọ́ ẹ fẹ́ ká wá retaliate pẹ̀lú yín ẹ fẹ́ ká reply ọ̀rọ̀ yín ẹ fẹ́ kí àwọn ọmọ Ọ̀yọ́ keep quiet kò possible bọ̀ wọ́n ní wọ ìgbìyànjú wọn ló ń lérí o ti tún gbé show mi ìgbìyànjú yẹn sọ ọkọ fún ẹ èmi Mọ̀rúfù ọmọ Yẹ̀kínì mi ní nǹkan kan láti lose ṣorélé tí mo ṣe fún yẹn kékeré ni péjì ẹ̀ ń sìn péjì ẹ̀ mi ìdẹ́rùbá o mò ń wo ẹni continue péjì ẹ̀ máa wálẹ̀ pátápátá gbogbo nǹkan tó níyẹn tí péjì tèmi bá wálẹ̀ èmi ò rówó ń bẹ̀ ìwọ ló dúró tó ní nǹkan míì tó ń wọ níkà tó dúró bíi géè tó ń ṣe bíi géè kiri sọmọ Ilé-Ifẹ̀ ni ẹ tó bá jọmọ Ilé-Ifẹ̀ ni ẹ gan ni ó yẹ kó fi ọpọlọ sí nọ́mbà wà mí wàá bá ẹ mo ṣe show lórí ìlú mi kò sí tó kàn yálà yẹ anybody yín mò ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlú tèmi ni ìtò dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ yín
none of you would stand up láti gbìjà ọba ìlú yín. Mi ò rí yín kẹ́ post ọba ìlú yín rí. Mi ò rí yín kẹ́ post ọba ìlú yín rí. Ẹ̀rọ ìmí ọmọ Ẹ̀gbá a máa bú Ìbàdàn a máa bú Ọ̀yọ́ kò post ọba ìlú ẹ̀ o. Ẹ̀rí mi ọmọ Oǹdó a máa bú Aláàfin kò ní bú ọba ìlú ẹ̀ kò post ọba ìlú ẹ̀ sọ online ni. Ẹ̀ẹ́dẹ̀ rí mi àjọmọ ọmọ Ìbàdàn a máa bú Aláàfin kò bú ọba ìlú títí ẹ̀ o. Ẹ̀ẹ́dẹ̀ rí ọmọ Ọ̀yọ́ mi náà òun náà máa lọ bú aráàlú mi. Ẹ̀ẹ́dẹ̀ bú ọba ìlú yín kí ló dé kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀. Ṣé rí èmi fúnra mi gẹ́gẹ́ bí mo ṣe sọ sórí ìwọ tó bá fẹ́ bú mi online make sure pé òfin kìíní yẹn jẹun o ní 100% pé òòrówó ń bẹ o. Mo kàn ń wo gbogbo wọn ni mo gbọ́ táwí koko náà ti ń bọ́ ti fọ́n síta ẹ̀ náà ti ń sọ̀rọ̀ bọ́ sórí Ológundúdú èmi àti ẹ̀ṣẹ̀ mú nǹkan lẹ̀ ni èmi ò ní bẹ́ẹ̀ níbọ̀dì ń lérí oògùn ọ̀tẹ́ bá lọ ń fojú pé wà ń lo òyìnbó tẹ́ bá lọ fi ń wò mí ẹ̀ ń tọ́ra yín jẹ ni o. Ẹ jẹ́ arọra máa búra wa jẹ́jẹ́ o. Ẹ má fọ̀rọ̀ mò ń lérí oògùn sí o. Ìdómògún lèmi tẹ́ ń wò yọ ọmọ Akínlàjà ni mí o. Tó bá lọ ń fojú pé wà nílùú òyìnbó kò sí nǹkan kan tó máa ṣe má tẹ̀sùn ẹ fẹ́ tẹ́ nìyẹn o. Ọmọ ajagun lálà wa lọ́yọ̀ọ́ lé o. Tó o bá dán wò wá dán tán mi ò ní ever sà sí anybody mi ò ní ever gbé owó oògùn sí kankan nu yín bọ̀yì tó bá dán wò pẹ̀lú mi ó máa bá ń bẹ o. Èmi ò ní nǹkan kan o bọ̀ dán wò ló bí yọ ọ̀kẹ́rẹ́ ó ti yé. Ìgbìyànjú advice ti máa fún ẹ ni pé mo rí pé ó ti tún gbé picture mi tí mo ti wọ kíní tí mo dé fìlà. Advice ti máa fún ẹ mo fún ẹ ní àìní sí ọ̀la tó o bá yọ ṣé o fẹ́ gbọ́ $100 náà máa fi bá mi pa page ẹ. Ní ibi tí mo wà yìí ìṣẹ́jú kan tí bá pè báyìí mo fẹ́ kó tún gbọ́ ìgbìyànjú. Tí o bá lọ yọ picture ẹ̀ mo ń wọ̀ ọ̀nà ẹ̀sìn tí o bá lọ yọ picture tó o tún ṣe yẹn mo tún bẹ̀ ẹ́ ni o tó o bá lọ yọ kí àwọn èèyàn tó mọ̀ tó ṣẹlẹ̀ sórí page ẹ gangan Facebook ẹ gangan wọ́n máa gbé wálẹ̀ sórí tó bá lówó tó bá ní kó gbé Facebook tèmi wálẹ̀ èmi ò ní kankan láti lose. Mo fi Ọlọ́run búra tí bá tún lu sákàrà lọ́la kó tó mọ tó ṣẹlẹ̀ ó ti di 5,000 ó ti di 10,000. Ẹ̀yin lẹ̀ ń wérò àwa ń ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ làwa tó bá ti yá sí máa múra mo tún lọ ṣiṣẹ́ mo lọ pa dọ́là mi. But you sit right there without me offending you. But nǹkan tí mo fẹ́ kẹ́yìn fans mi mọ̀ àtiwọ́ tó bá ń bú mi lábẹ́lẹ̀ àtiwọ́ tó bá ń lọ sí under kínní mi tó wá fún mi ní fẹ́ mẹ́sẹ̀gì ìkan ló ń jim obìnrin kan olórí burúkú ni gbogbo yín. Èyí tó wá ń dùn mí jù ni pé mo wá ra ọmọ Ìbàdàn tó wá àtàkì ọ̀rọ̀ Aláàfin. Wọ́n ti brainwash ẹ̀yin náà sí bàbá yín. Àwọn tó jẹ́ ojúlówó ọmọ Ìbàdàn ní ever sọ pé Aláàfin ò ń ṣe bàbá wọn wàláì. Mo sọ fún yín pé ẹ fọ̀rọ̀ orúkọ lẹ̀ ẹ fọ̀rọ̀ ọ̀wọ́ adé lẹ̀ ẹ fi ọ̀rọ̀ bàbá mi Rashidi Ládọjà ẹ fi sílẹ̀. Olúbàdàn ìṣe Olúbàdàn Aláàfin ìṣe Aláàfin Ọọ̀ni ìrìṣà abọ̀rẹ̀ Ilé-Ifẹ̀ ìṣà abọ̀rẹ̀ Ilé-Ifẹ̀. Àwa máa continue. When you stop we stop, when you continue we continue. Bàbá yìí ń ṣe ẹni tí èèyàn lè rí fín bí wọn ṣe lè rí Aláàfin fín náà lè rí Ọọ̀ni fín o ní ò lè rí Òṣòmọ̀wé fín o wọn lè rí ọba Olúbàdàn fín wọn lè rí Aláké fín wọn lè rí Àwùjalẹ̀ fín wọn lè rí Olúwo fín bẹ́ẹ̀ la lè rí Elékòó ọ̀fìn kó fín. But in as much tẹ́yìn kan bá ti gbé agbára tẹ wò ó pé ọ̀nà tẹ́ lè fi generate owó ni pé kẹ́ bọ́ sí online. Ẹ rí pé mo ti keep quiet èmi ò sọ̀rọ̀ láti gbà yẹn mo kàn wí pé kí n dákẹ́. But mo rí pé you guys continue láti máa wá fún Aláàfin kí la Aláàfin ṣe fún yín. Ẹ wá rí gbogbo ẹ̀yin tẹ́ wá ń dìtẹ̀ Aláàfin gbogbo jọ́kíjọ́ wọn ni máa ń ṣépè bọ̀ máa ṣe lè gbogbo jọ́kíjọ́ tọmọ yín bá ti rí oore gbà wọ́n máa dìtẹ̀ ọmọ yín tó máa fi kúrò lórí ẹ̀ ni. Ẹ bá mi ṣàṣẹ tó bá mọ̀ pé inú ẹ dùn torí oríire ọmọ ni Aláàfin jẹ́ bọ̀ bàbá ló jẹ́ fún wa lẹ́ni torí irú àwa yìí àjùlọ irú àwa yìí à ń ṣẹgbẹ́ Ọọ̀ni gangan à ń ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn bọ̀ wọ́n ti di bàbá wa. Irú Olúwo ń ṣe ẹgbẹ́ lèmi àti ẹ̀ bọ̀ bàbá ló jẹ́ fún mi. Kò sí nǹkan mo Olúwo tẹ́lẹ̀ mọ́ ó ti sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tá a rí bọ̀ kò sí nǹkan kan tó wà nù pé kí ọmọ Yorùbá ká fara wa papọ̀. Bọ̀ ẹ lè wá expect pé ẹ máa bú Aláàfin ẹ dẹ̀ bí nípa àwọn ọmọ Ọ̀yọ́ máa tú a máa dákẹ́ ṣe wá fẹ́ gbọ́ last but not the least ẹ continue. Àwa náà wá tú wọn lẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ tó wà ń lu òkè wọn lójútì àwa lójútì à ń fọpọ́ lọ pé a dàgbà
àwọn ọmọ wa tó wà ń ta wọn lójú tì àwọn kan ní gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ àwọn àbúrò mi pé bẹ́ẹ̀ ni bọ́sẹ̀ fẹ́ gbọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ Ilé Ifẹ̀ máa fi yín pa wọ́n kàn máa ba orúkọ Ọ̀yọ́ máa tẹ Ọ̀yọ́ èèyàn máa tẹ̀ rí ẹ̀ ní gbọ́ nípa orúkọ Ọ̀yọ́ mọ́ Ọ̀yọ́ òde lè tẹ̀rí láyé àti láyé sábàdà orúkọ tó lágbára tó lámìlaka ni orúkọ tẹ́nìkan kò lè sọ pé kò sí ìlú náà nílé orílẹ̀-èdè ayé yìí Ọ̀yọ́ empire Ọ̀yọ́ empire ẹ máa wá sọ wọn lọ́yọ̀ ti kú Ilé Ifẹ̀ náà ti kú tipẹ́ nọ́mbà 4 Ilé Ifẹ̀ la wà fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́nìí Ilé Ifẹ̀ ti kú tipẹ́tipẹ́ àwọn ìlú tí mo lè ní òkú ní irú Èkó Lagos òkú bí Lagos ṣe wà láti ilẹ̀ ló ṣe wà yẹn àwọn ìlú Yorùbá kan wà tó ti kú Ìbàdàn gángan ń ṣèbàdàn àkọ́kọ́ ẹ lọ bá àwọn tó mọ ìtàn kó sọ fún yín èmi náà ni Ìdómògùn Akínlàjà ipò tí pọmọ yẹ tuntun torí ọmọ lọ́mọ tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tó fi gba ya lọ.